Oríyọmí ọmọ Amusat ó ṣe bẹbẹ nígboro Ìbàdàn kódà ó fakọyọ ó ṣe gudugudu méje yàyà mẹ́fà. Ẹ̀yin èèyàn ẹ wá nǹkan fìdílé ẹ wá gbọ́ bí a tó ṣe yànnàná fọ́nrán yìí. Ọ̀rọ̀ nípa Olusegun Obasanjo àti bàbá Ladoja tó jọba nílẹ̀ Ìbàdàn láìpẹ́ yìí. Kí ni rògbòdìyàn tó wà láàrin bàbá Olusegun Obasanjo àti bàbá Ladoja níjọ́ kìíní àná? Ẹ má gbàgbé o, wọ́n ní ọba mẹ́wàá ìgbà mẹ́wàá bá lọ àbọ̀ àbọ̀. Ẹ jẹ́ ká gbàlàyé lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu bàbá Alhaji Oríyọmí Amusat. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń sunkún síta, nígbà tí wọ́n gba mandate tí gbogbo ìlú fún wọn lọ́wọ́ wọn, gbogbo èèyàn ní sọ pé Tinubu ń bọ̀, Àtíkù ń bọ̀, pé bá kéde ẹ̀bí kan tí wọ́n mọ̀ tẹ̀ ní pé Sọ́básanjọ́ náà sá ń bọ̀, Sọ́básanjọ́ náà sá ń bọ̀. Bàbá Ladoja sì tẹnu mọ́ pé Adédìbú kọ́ ló yọ mí, Akálà kọ́ ló yọ mí, Ọbásanjọ́ ló yọ mí. Nígbà náà abẹ́yẹ èèyàn ti gbàgbé ni. Ìtumọ̀ ni pé bàbá Ladoja mọ̀ pé wọ́n yọ àwọn lọ́nà tí ò tọ́, wọ́n jẹ ojú àwọn, wọ́n tẹ àwọn mọ́lẹ̀, wọ́n fìyà jẹ àwọn, ṣùgbọ́n àwọn ò lágbára lórí ẹni yẹn lásìkò yẹn nítorí pé ààrẹ ni ó ṣe tó wù, ó sọ̀rọ̀ ẹ̀ di Ọlọ́run láwọn lórí. Ṣùgbọ́n kàkà kí wọ́n balẹ̀ jẹ́, wọ́n ń bá àwọn tí wọ́n balẹ̀ jẹ́ sọ̀rọ̀. Ṣé ẹ fẹ́ gbọ́? Tí bàbá Ladoja bá jáde níjọ́ náà pé á dàrú ni o, mọ̀ pé tí bàbá ó ti gbadé wọ́n ti sún ná. Ibi wọ́n ti ṣe eré ẹ̀yẹ fún bàbá Ladoja lálẹ́ yìí wọ́n lè ti bà á jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń ṣeré fún bàbá lálẹ́ òní wọ́n lè ti kú. Àwa náà ta ní rédíò tá a fi ń gbé tí wọ́n ń ṣe lárugẹ a lè mọ́ wà mọ́. Tó bá jẹ́ pé bàbá yẹn yarí kan lè ń gbà náà pé òun ọ̀sà àdárú ni. Ọkọ̀ tó wá gbé ìdùnnú tọ́tọ́ sí bàbá ń lọ ńjọ́ kìíní àná tó já ìbànújẹ́ lé tí gbogbo àwọn olólùfẹ́ Ladoja ń sunkún àwa ọmọ tínú wa ń bàjẹ́. Kì í ṣe pé ikú ònípò kọ́ ló ń bà wá nú jẹ́ tọ́ra àmọ̀ pé wọ́n kú ònípò, ṣùgbọ́n ìrẹ́jẹ irú ìrẹ́jẹ wo leléyìí? Mandate gbogbo ìlú tẹ́ ẹ bá níjà tẹ́ ń jà ẹjọ́ yẹjú ẹ̀ náà, mandate gbogbo ìlú tẹ́ pé ẹ̀tọ́ ẹ̀kọ́ ọmọ ẹbínú náà ni wà ń sọ pé ẹ pẹ̀lẹ́ ẹ ti sùúrù ẹ má jà, Ìbàdàn nǹkan kan ò gbọ́dọ̀ sí Ìbàdàn o, Ọ̀yọ́ state ò gbọ́dọ̀ bàjẹ́ o, Ìbàdàn ò gbọ́dọ̀ dàrú o. Tí wọ́n wá ń fi ọ̀bọ lọ ẹni àpọ́nlé, tí wọ́n fàbùkù kan ẹni yìí tó sì mójú kù tó sì pamọ́. Ẹ̀yin èèyàn ẹ súnmọ́ bí ẹ̀tún wá gbọ́ o. Rògbòdìyàn tó ṣẹlẹ̀ níjọ́ kìíní àná láàrin bàbá Ladoja àti Olusegun Obasanjo, ìyẹn ààrẹ àná lórílẹ̀‐èdè Nàìjíríà. Wọ́n ní ọba mẹ́wàá ìgbà mẹ́wàá. Ẹ jẹ́ ká gbélé ayé ṣe rere o. Kí ni rògbòdìyàn tó ṣẹlẹ̀ gan-an láàrin Olusegun Obasanjo àti bàbá Ladoja? Ọ̀rọ̀ kúnnù òwe kọ́bọ̀, ṣùgbọ́n alágbára ẹja aṣọ agbára lò torí ẹni agbára ẹ wà lọ́wọ́ ẹ̀ lénìí. Ó lè dọ̀là kó mọ̀ lágbára mọ́ òun, àti pé gbogbo nǹkan ló ní ìgbà àti àkókò lọ́wọ́ ẹ̀dá. Ẹ̀yin èèyàn ẹ wá nǹkan fìdílé ẹ wá gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ bí ẹ ṣe ṣàlàyé nínú fọ́nrán yìí. Mo gbé dásàkì fún bàbá wa Oríyọmí Amusat. Wọ́n mọ̀ ṣàlàyé o bí bàbá Olusegun Obasanjo bí ẹ ṣe fọwọ́ ọ̀la gbá bàbá Ladoja lójú nígbà tí bàbá Olusegun Obasanjo fi wà nípò agbára ìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣùgbọ́n báwo ni ọ̀rọ̀ yìí gangan ṣe jẹ́? Ẹ wá lọ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ tí subscribe sórí ètò Kúnlé Ìjẹ̀ṣà. Ẹ subscribe sórí ètò wa kẹ́ lè mọ jàǹfààní bàbá tó ṣe é mú fúnra wa fún gbogbo ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbálá ayé. Ẹ wò ẹ má jẹun gbà yín lákòókò, ẹ tún wá lọ gbọ́ fọ́nrán bí Alhaji Oríyọmí Amusat bẹ́ẹ̀ ṣe yànnàná ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ẹ wá sọ fún mi, ìjọ àti ìjọba nílẹ̀ Ìbàdàn ìfẹ́ dákọ̀ lú mi
níjọ́ àti ìjọba ńlẹ̀ Ìbàdàn èwo ló dàbí ti Ládọjà ilé ẹnu bí tá a bá dé ìgàn ká tó tẹ̀síwájú. ọkọ̀ kan náà ni o kì í sọkọ̀ méjì o ọkọ̀ ẹyọ kan náà ni o èyí tó dúró tó páàkì ń jò ní tó gbé ìdùnnú lọ tó já ìbànújẹ́ lẹ̀ òun ló tún padà wá ó wá gbé ìbànújẹ́ rẹ̀ ó sì já ìdùnnú ayérayé sílẹ̀ nílé bàbá mi Rashidi Adéwọ̀lú Ọládọjà ó sì tún já fún gbogbo ilẹ̀ Ìbàdàn. Àkànmú dájọ́ Ìbàdàn ó sì kó Àkànmú sìn Ìbàdàn sìn ará ilé wá ará oko ọ̀gbẹ́yìn bí wọ́n ṣe ń pè mí l'Amẹ́ríkà ni wọ́n ń pè mí London náà ń pè mí Paris àwọn so onígbọ̀wọ́ àwọn kì í bàbá ẹ ṣe àdúpẹ́ o tí bàbá bá yarí jò ní ìpòhùn nígbà wọ́n lè padà padà sípò ó lè mọ́ padà jọba. Hello sir. Hello ẹ káàárọ̀ sir. Ẹ káàárọ̀ bàbá o. Ta ló ń bá wa sọ̀rọ̀ yìí sir? Orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo yẹn mọ̀ Sunday Igboho. Olóyè Sunday Adéyẹmọ Sunday Igboho sir. Ẹ pẹ́ sà ẹ pẹ́ tó sà. Yes sir. Yes. Bugaje ó sọ̀kò ọ̀rọ̀ sí Ọbásanjọ́ o wípé Ọbásanjọ́ tó sọ pé ó sọ nínú ètò kan tó lọ ṣe Ghana kọ́ Ghana ni wípé òun ò sọ pé òun ṣe third term òun ò béèrè fún third term àwọn tó bá sọ pé òun fẹ́ ṣe third term tó ń bá pè kó jáde kó wá sọ pé Ọbásanjọ́ pè mí gbà tí ó ṣe third term nínú àfijọ́ orí ṣe àwọn aláṣibáyà pé kó bọ́ jáde kó wá sọ ní Bugaje bá kẹnu bọ̀rọ̀ pé èyí máa sọ̀rọ̀ pé bọ́yá ẹ pè wá àbẹ́ pè wá bẹ́ẹ̀ bá pè wá one on one ibà wà ní house ńgbà náà a sì mọ tó ṣẹlẹ̀ àmọ̀ gbèsè tẹ́ gbé àwọn èèyàn yín àmọ̀ bí wọ́n ṣe ń threatening wa àmọ̀ tó ṣẹlẹ̀ ńgbà náà ọ̀rọ̀ pípé one on one síbájọ́ wà ní òṣèlú ni gbogbo alámọ̀ àyínnìke àtàyínnì padà bá ṣe ṣe so kí ló lè mú Bugaje mọ sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí Ọbásanjọ́. Bàbá sọ wípé kò sí táwọn béèrè lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run ò ṣe fáwọn pé táwọn bá nídìí tó tà ní. ìsọpọlọrun that's not what he wrote. Don't cut him out of context. I am not talking of what the man. nǹkan tí wọ́n sọ yóò ń tọrọ lé lórí Fẹ́mi what he said here don't bring God into this o. ẹ jẹ́ kí n gbé láti history wa this is not the first time tí Ọbásanjọ́ máa. àní tó sọ́nbì ní ká gbò don't bring God okay má mú Ọlọ́run wọnú tá a sọ̀rọ̀. allow me láti gbé láti ibi tó ti gbé wá ọ̀rọ̀ yìí orí Jerry Gana ni a kan fọ ọmọ gbàràgbà tọrọ ìjáde nígbà yẹn wípé wọ́n fẹ́ ṣe tọ́ta Ọbásanjọ́ now said he granted the interview pé kò sí tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run kì í fún òun ṣe gẹ́tẹ̀ wọ́n lòun ò béèrè fún tọ́ta ìgbà yẹn ni wọ́n fọ́ ọmọ orí Jerry Gana pé ó wà lára àwọn tí ń sáré káàkiri lórí ọ̀rọ̀ tọ́ta mọ́ Ọbásanjọ́ now Ọbásanjọ́ béèrè fún tọ́ta ó lè má pe meeting anybody ṣùgbọ́n láwọn nǹkan tó jẹ́ bí abẹsẹ̀ tó rán tán jáde lọ tán connect ara wọn káàkiri ẹ mọ̀ gbà pé táyì kan wà tí wọ́n dọ̀ pé wọ́n rí fáìlì kan ní àsọ̀rọ̀ tí Jerry Gana sọ pé the data file lost in transit gbogbo ọ̀rọ̀ yẹn ni mo kó jọpọ̀ ńgbà yẹn ni wọ́n react tí wọ́n bá NTA ni wọ́n gbé microphone sí wọn lẹ́nu tó fi grant interview ipe kò sí táwọn béèrè lọ́wọ́ lọ́tọ́ lọ́rùn fáwọn báwọn ò béèrè fún third term but by and large la gbọ́ pé Ọbásanjọ́ fẹ́ lọ sí third term wọ́n dẹ̀ kódà ọ̀rọ̀ tá à ń sọ yìí wọ́n a gbọ́ wípé wọ́n kówó jáde sí National Assembly lábẹ́nú. rárá fún tẹ̀sán ẹ jẹ́ ká tí Bugaje tó sọ only those people who actually distributed the money and threatened us are alive those who received the money are alive those who refuse to refuse the money are alive there is sufficient evidence there is matter this is a matter that is incontrovertible there is no way he can deny it. owó jáde ṣẹgẹtì àṣẹdẹtẹlé iná tí ń dún kòkò máwọn tí ò bá fẹ́ ṣe tiwọn nígbà tó ta ń gbà yẹn but ìbéèrè mi nìkẹ́mi tó kú ọ̀bẹ ní African country a ní ní countries wa a ní this idea of sit-down policy látọ̀dọ̀ àwọn leaders wa pé wọ́n fẹ́ ń kúrò àwọn believe pé nǹkan táwọn ṣe for example Bobi wà ń bẹ̀ láti ìjọ ẹ̀ ó wà and many of them wọ́n wà ń bẹ̀ tẹ́kun wọ́n ṣèjọba lọ Ọbásanjọ́ ọ̀rọ̀ tí ara dá sílẹ̀ yìí ó fa controversy in time kan about some few years back táwọn èèyàn sọ pé ó dà Ọbásanjọ́ òwò ti kó ṣe tọ́ tẹ̀ ẹ mọ̀ gbà pé ara ìjà tó wà láàrin Àtíkù àti Ọbásanjọ́ ọ̀rọ̀ tọ́ta mú wà ń bẹ̀ ẹgbẹ́ òkè àwọn àlè rẹ̀ ní fún nìkan gbà tí kíní ẹ̀ dàrú tán atẹnìkan tí mi ní dárúkọ tó jẹ́ gómìnà tó sọ pé gómìnà yẹn gbé gbèsè pé it is very wrong fún yín láti sọ pé ẹ fẹ́ ṣe tọ́ta tí wọ́n fi kọjú ìjà sí gómìnà yẹn débi pé wọ́n sáré bí wọ́n ní wọ́n ṣe yọ gómìnà yẹn gbà yẹn nítorí pé gómìnà yẹn support Àtíkù láti fight Ọbásanjọ́ lórí ọ̀rọ̀ tọ́ta but my question is tẹ́mi bí àwọn èèyàn tí wọ́n ní tí egun ẹni bá jóore orí mọ̀ ìyá atọ́kùn rẹ̀ òṣìṣẹ́ àwọn kan ní pé dà ṣé kò yẹ kí àwọn president wa máa béèrè fún third term especially àwọn tó bá dán credibly enough. Bugaje ní ká béèrè tó fa travel senator Victor La.
lásìkò ìgbà náà tó fi ń sáré káàkiri. Solomon ńlá tó fi ń sápamọ́. tó fi ń sápamọ́. ìgbà tó gbé Solomon wà lára àwọn tó against kìíní adu ògbè tó kú ọ̀blẹ́sẹ̀ ó wà lára àwọn tó against tọ́tàm náà wọ́n pọ̀ ẹnìkan náà wọ́n àbàdà tó against tọ́tàm. ṣé sẹ́nitọ̀ ni. sẹ́nitọ̀ lẹ́ni àbí gọ́fúnà gbà. gọ́fúnà ni. ok honourable speaker. ṣùgbọ́n my question is sọ Ọbásanjọ́ wọ́n ti tọ́tàm pẹ̀lú iṣẹ́ tó ṣe. ok ṣe ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ níbi tán ti ní ká pé àwọn fẹ́ tọ́tàm ni kò sí tó lè dí àwọn lọ́wọ́ ó kọ síbẹ̀ yẹn nìyẹn táwọn ṣiṣẹ́ pé kápá àwọn fẹ́ tọ́tàm ni kápá owó àtàwọn fẹ́ ni kò sẹ́ni tó lè dí àwọn lọ́wọ́ it's absolute disregard to the constitution and the rule of law tó gbé yín débẹ̀ ó mi pé tó ń bẹ lọ́kàn wọn náà sọ jáde yẹn ẹni tó wá sọ pé kí ni kápá mo fẹ́ mú ni màá mú ó mi pé ó wù ú he was denied n tó fi wú yẹn tó fi sọ pé kápá mo fẹ́ ṣe ó mi pé dictator ni kápá mo fẹ́ ṣe ni kò sẹ́ni tó máa dí mi lọ́wọ́ irú èèyàn bẹ́ẹ̀ sínú democracy ní Ọbásanjọ́ rọ̀ náà yọ Ọbásanjọ́ tí Ọbásanjọ́ bá lọ fíṣítì gómìnà kọ̀ọ̀kan wọ́n máa dìde dúró ni wọ́n jókòó wọ́n bá ọ̀fọ́ra balẹ̀ dìde dúró gbogbo ẹ̀rẹ́ gbà wọ́n jókòó wọ́n dìde dúró kabẹ́ni àwọn àdèmọ́ kan tó fojú a lot of people rí let me tell you something the likes of Atiku làwọn tó takò the likes of Ọba Rasheed Ladoja làwọn tó jẹ́ pé because àwọn tó make a statement ló fi dípa àjọ sẹ́fìlẹ́ ló tọ́ọ̀gì. So when somebody thinks of using a third term against the constitution, or not if I amend the constitution by the National Assembly fi jari because àwọn kan ò gbà. Atiku did a lot nígbà yẹn. Yes. Because Atiku also wanted to bring the president. He wanted to bring the president. But ìwà third term báwo second term tó ṣọgbà yẹn bẹ ní second term wọ́n fi bọ́ sí. Bàbá làwọn gbà wẹ̀túrọ̀ àti gbogbo convention. So the issue of pé tí n bá fẹ́ débẹ̀ ibẹ̀ mi fẹ́ bẹ̀lẹ̀ mi mú tí n bá fẹ́ if I want to be kò sẹ́ni tó lè dí mi lọ́wọ́ yẹn it's an aberration in democracy audacity burúkú ni pé ẹ wá ń sọ etí constitution wa ẹ wá ní káàkó mo fẹ́ ṣe ni màá ṣe náà it's too dictatorial. wọ́n lè change the constitution. gbọ́dọ̀ tí mo sọ you tried it but it doesn't work. Then number two ni pé wọ́n pe kàn ní kéèyàn fly kite in governance wọ́n fly kite gbà yẹn wọ́n dẹ̀ rí pé kò work and gbogbo àwọn tó ta kò pápátá nàìjíríà it became wọ́n jẹ́ gbogbo àwọn tó ta kó tọ́ tàmí yẹn olófin pé tí ó yẹ kó jẹ gómìnà gbà yẹn lẹ́wọ́n sáré sọ di gómìnà àgbàdoro lẹ́fi dictionary swear ní tọ́ọ̀gì fi dictionary swear gómìnà yìí because you are taking lẹ́fi tọ́ọ̀gì gbẹ́ wọn kan kúrò. wọ́n expect pé káwọn rí support láti ilé. gbọ́ support láti level against the constitution direct lẹ́tọ́ bá support anything against the constitution ẹni ọ̀dàlẹ̀ àti ìkànnìyàn ni treason ni treasonable kìíní ni to work against the constitution. So they need to amend the constitution if it's going to be àwọn tó ṣiṣẹ́ eré gan ṣẹ́rẹ́ African countries any problem gan and that's why àwọn ọ̀pọ̀ díyà kankan sí wọn bẹ́ẹ̀ around kankan ló 25 years kẹ́rùkọ́ ti Kenya yìí náà nígbà yẹn náà Equatorial Guinea Burkina Faso gbogbo wọn bẹ́ẹ̀ yẹn they don't want to leave government the moment àbá ti débẹ̀ tán and that is why Femi and that is why I tell you deception máa yẹn sọ̀rọ̀ pa kínní kan that's why deception in this country. tó gbé tẹ́lẹ̀ máa ti dé gómìnà báyìí ní ó ti máa lo 4+4 wọ́n ti máa pe 4+4 láti first year 4+4 ni now wáyé ìbàjẹ́ àwọn tó wá tún promise àwọn èèyàn tẹ́ fẹ́ẹ́ di kọ́mílẹ̀ wọn lórí ọbẹ̀ ẹ pé táwọn bá dé one time làwọn lò làwọn fix the problem Nigeria can you fix Nigeria problem in one time? Then let's stop deceiving ourselves. No, Pastor, but let me land, please. Let me land. Ibi táwọn yẹn ti wà crazy for power because my say if third time no need it no go see ẹnu onídàn ní Africans tí wọ́n ní third time tí ó ní one time no fẹ́ lò let not deceive ourselves because we are crazy for power and don't forget power corrupts power absolute power corrupts absolutely. ṣé kò wá pẹ́ nísìnyí láti máa ṣẹ̀ṣẹ̀ sọ pé àwọn sọ bẹ́ẹ̀. no kò pẹ́ láti bẹ́ẹ̀ ẹ máa gbọ́ no nǹkan tí mo sọ ni pé kò pẹ́ báyìí ní ti story jáde mo ń bọ̀ kò pẹ́ báyìí ní ti story jáde tí yóò tọ́ dé jáde and that is why history is important in a woman's life if you want to develop àwọn ọmọ kékèké àwọn ọmọ tó wà tán wọ́n mọ̀ pé irú nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ní 1990 ní 2007 2006 wọ́n mọ̀ pé ó ṣẹlẹ̀ ọ̀nà sọ bẹ́ẹ̀ nísìn history dẹ̀ ni wọ́n doctor history because àwọn kan wà alive náà ti ń sòótọ́ bẹ́ẹ̀ nísìn wípé no nǹkan tó sọ Ọbásanjọ́ sọ ẹ̀ nísìn it becomes a statement tí wọ́n kọ sílẹ̀ pé lóòótọ́ ni ọkọ̀ sòótọ́. It was a blatant lie. Àwọn tó against wọn pọ̀ àwọn wà láyé náà. Wọ́n sì kéré gbà yẹn. Ní 2007 ó ti dá. Honourable Speaker, mo fẹ́ dá wọn lóhùn ìbéèrè wọn pé tí wọ́n bá ṣe dáadáa kàn máa ṣe lọ. Béèrè ni pé àbí náà. Ní tí mo sọ ni pé school of thought kan sọ pé tá a bá rí president tàbí adarí kan tó deliver maximally optimally tá a dẹ̀ rí pé ó kan aráàlú lára tírú ẹnìyẹn bá béèrè fún táàmù mi
I'm not using Obasanjo now. Tó bá béèrè fún tàmí ṣé ká mọ̀ fún ni. Against the constitution of the land. Ẹ máa gbọ́ mo sọ mo ní wọ́n amend the constitution. Because of that person. Because of that person abi. Mo ní ṣé school of thought kan ló béèrè pé ṣé ó lè wọ̀. School of thought yẹn wọ́n accredit wọ́n padà accredit. Ó ń ṣẹlẹ̀ African country. Àwọn accredit school of thought yẹn. So kí ni àwọn tó padà ṣẹlẹ̀ ń bẹ̀? Ṣé àwọn tó padà rẹ́ẹ̀dì wọn bí kẹ́ padà pa wọ́n kí wàhálà padà ṣẹlẹ̀? Look kọ́mílẹ̀ Balọ́lá look ṣé n sọ fún yín nígbà tí a gbìyànjú ẹ̀ wò lámọ̀ kó dáa kì í sóun lọ dáa jù láyé tó bá ti ṣe dáadáa tiẹ̀ kó dìde bóyá dáadáa ti ń bẹ lọ́dọ̀ ẹ̀ tí ń bọ̀ tó ju tiẹ̀ lọ. Can I move forward? Àkọsẹ́ tí move back inú wa tẹ́lẹ̀. Ọbásanjọ́ lu ọdún mẹ́jọ dẹ́kuru Yar'Adua Adégba. Between Jonathan and Obasanjo tala praise. You don't get it. That's not what we are saying. That is not the subject matter. Yes now. That's not the subject matter. No tọ́nà ni kò mí gbẹ́ tí ó bọ̀ síbẹ̀ like after rẹ̀ ó ṣe dáa tó kò dẹ̀ mí pé kò ní ṣe dáa jù lọ ṣé nígbà tó náà débẹ̀ la mọ̀ tó lè ṣe. ẹ̀yin mọ̀ nílò school yẹn gangan. School tó gba accreditation àwọn graduate bẹ́ẹ̀ graduate school of thought yẹn. Kí la fẹ́ gangan ibi tá a fẹ́ pé kí ìṣèjọba dáadáa. Níbo la ti wá kà pé kò sẹ́ni tó lè ṣe dáadáa jẹ́ nìyẹn lọ. Kò síbi tá a ti kà á. Nígbà tí ò síbi tá a ti kà á look listen ní ìwòye tèèyàn àti ní ìsọ̀rọ̀ ẹnu èèyàn níbi tó gbọ́n rẹ̀ mọ́ a kàn dìbò fún Ṣèyí Mákindé ni. blind vote náà la máa lò. ní first time àbí ẹ ṣé ò wá ṣe dáadáa ni ṣé bí wọ́n ní ò ní ṣe dáadáa ni so tí Ṣèyí Mákindé bá wá ṣe dáadáa tí ó bá parí dáadáa rẹ̀ ẹ kó dìde kẹlòmí ò tún ṣe dáadáa bóun náà ti ṣe kí ló dé tí ṣíṣe dáadáa Ṣèyí Mákindé tẹ́ fi wá ba Ṣèyí Mákindé ló kọjẹ́ torí pé you leave the stage when the ovation is loudest. téèyàn bá dẹ̀ kú òun bẹ́ẹ̀ yá gbọ́n lè di yágọ̀ káwá pé Ṣèyí Mákindé ṣe dáadáa yìí o afẹ́ kó fi change ẹ̀kọ́ máa ṣe lọ òun lẹ fẹ́ kó bá what do you mean how òun lẹ kó bá torí kì í sọ lọ́hùn ó lè jẹ́ pé àṣìṣe kékeré kan ní ọ̀wá bá gbogbo dáadáa tẹ́ni ẹlẹ́ni ti ṣe jẹ́. Ṣé interfere sọ ní ìsinmi pé as long as 30 millions tó lè ṣe. Yes now. let us allow those millions ká máa try wọn náà wò ẹni tá a rí tó ti ṣe dáadáa. ìtò ń ṣẹlẹ̀ nìyẹn ẹnìkan ò lè dúró ń bẹ́ẹ̀ ẹnìkan ò láyé Ọlọ́run nìkan ló perfect tó lè máa ṣe gbogbo nǹkan lọ. Ayé wa culture wa custom wa gẹ́gẹ́ bíi ti western world is it on that compulsion. No. abẹ́ wa gbà mí ni. Awala agree we did our constitution. Magbon. We have samples and we have antecedents of government in a democracy. So democracy there only time ó dẹ̀ ní gbèdéke is the government of the people. Táwọn ìjẹ́ wò pé ohun tó tọ́ fáwọn èèyàn máa lò kọ́ ọmọ kúrò rè tábọ́ tí ìdààmú ẹ̀dínwó ìkọ́ tábọ́ àmì constitution rẹ̀ pé 6 years la fẹ́ kán wà it's gonna be a collective decision of all representatives. ó ṣe pé kẹ́nìkan fẹ́ would win kéèyàn so the time was something wọ́n máa deny something you have done and you have done. ẹ bẹ change constitution nígbà tó wà ń bẹ nítorí tiẹ̀. ẹ bẹ change constitution. táwọn tẹ́lẹ̀ mi táwọn sọ fún mi pé bó ṣe dá lọ́dọ̀ yìí dá lọ́dọ̀ ìròyìn mi. èmi ò sọ tó bá sọjọ́ mo dún lórí. pọ́lísì rẹ̀ tẹ́ ń pàtẹ́wọ́ fún ti báyé àwọn kan jẹ́. ẹ wá ní kó mọ̀ sí tọ́ta mu lọ. ẹ̀yin náà mọ̀ pé ìlú wà tó ṣe pé kò síbẹ̀ ṣe lè ṣèjọba tó àwọn kan wà affected àwọn kan wà. good ajẹ́ pé tẹ́lómi ìbá bọ́ bẹ̀ yẹn ó ṣeé ṣe káwọn náà tún wà affected positively àwọn tó ti affected negatively nínú ìjọba ètò ń lọ. gbogbo ẹ̀ náà ṣeé ṣe ni kò sẹ́ntì sọlọ́run kò sọlọ́run kò sẹ́ntọ́rọ̀ là. inú mi ló fọ̀rọ̀ ìbínú tẹ́ máa sọ nǹkan tó lè change school rẹ tó ń sọ fún school yẹn lẹ school tó wà accredited. nǹkan tó lè change everything ṣùgbọ́n it's going to be the collective interest of the people. wọ́n lè ṣe referendum tí o ṣe pé ẹnìkan ló influence ẹ̀ torí tiẹ̀. èmi àní mo go against nǹkan tó bá sọ jọ ṣe mí kàn tó lórí. wọ́n lè ní tọ́ta mo ní sọ tọ́ta mo láfẹ́ ìgbọ́dọ̀ bí collective kò ṣe pé nìkan tó mute ẹ̀ tó pọ̀ sú ẹ̀. sáà ríbi tí Ọbásanjọ́ ti kùnà tí Tinubu tó ti ṣe dáadáa good tá a bá ní ọmọ lọ bó o láti ríbi tí Tinubu ti dáa. mo agree pẹ̀lú yín sẹ́ I agree with you débi kan sọ ni pé mo kàn fẹ́ ká fojú ká fi gbogbo ètò lò tó lápá abẹ́yẹn ni mo agree pẹ̀lú jẹ́sọ̀. ẹ fi school of thought yín yẹn lẹ o. èmi kọ́ mo ní school of thought ṣùgbọ́n àwọn ṣe pé asanana ni. a lọ ọ̀dà ìpàwọ̀ faramọ́ bẹ́ẹ̀. ok faramọ́ àbí ìdájọ́ faramọ́. gbogbo ọmọ Nàìjíríà náà ṣe constitution sí kì í ṣe personality. kúù ní pásítọ̀ fi ní bóyá kákúkú ṣe collectively kí gbàjọ agree wípé okay o this is what we want to do I think we are going to look into that. Good morning, Pastor. Why always go against Obasanjo for that 8 years? He no do anything good. Tinubu, you are always support. What's going to over? That's a wrong assumption. Subject matter. We are treating a definite subject matter. Subject matter here and treat. About treating when it comes to economy and fighting graft. Obasanjo is still one of the best. Nigeria's political culture is often marked by a short memory.
which is frustrating. This is evident in the way some now deny the well-documented failure of Obasanjo's third-term agenda. Comrade Femi Obagun's argument is irritating. We are talking of the school author. Nobody support Obasanjo for what he wants to do, but we are saying that some people postulated that. What's the pastor? What's the message? Abike Dabiris granted an interview where she confirmed the third term was real. Yeah, also. And there was a disbursement toward it to grease the palm of the legislators. She said money meant for each legislator was loaded in trolley and was marveled seeing that volume of cash for a person. What gives you an assurance that Obi will do well too? Okay. Okay. Akin Olúbàdàn l'Ìbàdàn bàbá mi Rashidi Adéwọ̀lú Ládọjà ojoojúmọ́ là á máa kí wọn lórí ètò yìí. He was even a victim of third term. Sáà. Bẹ́ẹ̀ni bàbá victim third term. Victim third term ni wọ́n. They stood by the people. When people stand by the leader yóò dẹ̀ ṣe tó tọ́ tyranny ni. But when some people stand by the people ṣẹ́gun not for the leader ṣẹ́gun tí mo sọ fún yín ẹni yẹn gangan ló yẹ ká mọ̀ ẹ̀yìn. I will stand for people in the democracy because democracy is the government of the people by the people for the people. Okay, so Akínbàbá Òjé wọ́n ṣe sinimá kan lánàá ní àti ọ̀nà bàbá wa àwọn mẹ́sẹ̀gì wa pọ̀ ń bẹ́ẹ̀ adé kí ni ná adé wọ́n ṣe fíìmù yẹn wọ́n pè ní àrùsà adé kan wá jẹyọ nínú sinimá yẹn àwọn anísọ̀ wọ́n tún ti jáde wọ́n ń sọ ọ̀rọ̀ adé yẹn gbà mo dé sinimá ń dùn gan o ẹ lọ wò ó tẹ bá fẹ́ wò ó àrùsà ni àrùsà ó ti jáde lórí Facebook Àgídìgbò ló ti jáde ìdí ni pé stage play ni Àgídìgbò dẹ̀ wà ń bẹ̀ tó cover ẹ̀ live and direct àwọn tó ń ṣe sinimá Tampan àti NTP ní parapọ̀ tí wọ́n jọ ṣe àwọn Délé Odùlé wọn náà wà ń bẹ̀ yàwá àǹtí mi Àjọkẹ́ tí wọ́n rí Mẹ́kà àṣẹwó tó rí Mẹ́kà gbogbo wọn náà wà ń bẹ̀ wọ́n pọ̀ ń bẹ̀ gan wọ́n ṣe fíìmù yẹn ó dùn gan wọ́n wá pass àwọn messages kan nù ẹ̀ tẹ bá wò ẹ rí i pé ó wà traditional or political àbí ká kó méjèèjì pọ̀ ni. méjèèjì ni. Good. Ti mọ bí dé mi gan lọ. Méjèèjì ni ó wà traditional ó wà political wọ́n pass message yẹn gan adẹ̀díkòdẹ̀ o adẹ̀díkòdẹ̀ I understand. Akínbàbá wọ́n tún tẹ̀síwájú lẹ́nu. message yẹn ṣe sọ ká tún analyse it. You see there's a difference between critic and analyst. Yes. We are not critics here. We are analysts. We look at it objectively from all sides. So a lot of people have not watched it. This might even push them to watch it. Number two, to get the message. Sherry, Tabaran Secondary School, Amanka story lesson. But by the time you get to the A levels, you look at the meaning of that. You understand connotatively, and you look at all the figures of speeches. Ẹ̀yin àti tani láàárọ̀ yìí ẹ̀sùn àlà ṣe ṣe tán ok so kí àwọn èèyàn lọ wo. No, you will just. ó máa dùn gan ni o. I can hint to our messages ló wà bẹ́ẹ̀ èmi ò tí wò ó dùn débi pé nígbà tí wọ́n parí wọ́n gà àti kọ́kọ́ fún wọn 1 million. Makotaya. àwọn alága ìjọba àbílẹ̀ náà wọ́n fún wọn 1 million. Gbogbo alága ìbílẹ̀. èèyàn ká tún dìde ó ní ẹgbẹ́ 500,000. níbi tẹ́ ṣe fíìmù yàbí. bẹ́ẹ̀ni wọ́n communicate. Bọ́ jẹ́ ká gbọ́ àwọn ará Amẹ́ríkà wọ́n wà lórí Àgídìgbò. When you say wọ́n communicate. wọ́n communicate. Deep nìyẹn it is the deep that call it to the deep. Yeah, that is it, that's the word. That's the word. Deep nìyẹn. ọjà gbọ́. orí Facebook ló wá wà. ẹnìkan ní sẹ́ YouTube ni no orí Facebook ni. bí wọ́n ṣe yọ wọ́n tó padà sí ó wà ńbẹ̀. ok pásítọ̀ ó wà ńbẹ̀ wọ́n ní wà. ẹ láti wo ó wà. àti bí gbogbo àwọn kan ṣe persecute wọn tó wọ́n padà débi tán dé ó ti ṣe sọ báyìí. ṣé mo nǹkan tẹ́mi rí ni pé àwọn kan. ó lágbára gan o. àwọn kan àjọpẹ̀ ní grace wà lórí wọn no matter the level. ẹ wo eyín ìṣẹ́ni ó lágbára o. wọ́n sọ pa persecution àti pass rule. wọ́n wà bẹ́ẹ̀ ẹja mo ṣe persecution. mọ̀. ẹ lo ẹja wá. ẹ wo nǹkankan ẹ bá wo. bẹ́ẹ̀ wọ́n sọ pa persecution tí wọ́n bá là kọjá. kí ni táìtù ẹ̀ náà. àrùsà. bàbá yìí change ọ̀rọ̀ tí William Shakespeare W.S. Thompson
ṣé àpé tí Shakespeare sọ ni pé ó ní some are destiny agents to rose a sleeping society ó ní some they do not benefit from the changes they make but they merely clear the path for that to happen but bàbá yìí grace orí wọn jẹ́ kan benefit nínú persecution nínú gbogbo nǹkan tó ń ṣe wọ́n padà rí grace láti fi jókòó bó tiẹ̀ ṣe pé 3 principal factors or 4 làwọn kan triple A tí wọ́n against wọn ṣé ti ẹ̀ ń tẹ̀lé mi A àti A tí wọ́n ní pé kò ní rí bẹ́ẹ̀ ṣe gẹ́tì ẹ̀ but at the end of the day kìíní yẹn rí bẹ́ẹ̀ ẹ káàbọ̀ A yẹn wá lọ di 5 gbà tó yá ẹ káàbọ̀ A lọ́nà bí A lọ́nà bí A lọ́nà bí. wọ́n ti cross breed ni cross breeding nígbà tó yẹ pé A àti A ni A náà ni wọ́n mọ fọ́ọ̀mù. ṣe pé OOAA ẹ rí i pé ó ló bẹ̀rẹ̀ ó tún tẹ̀lé ó wà generic ni. ó jẹ́ ṣe pé O náà ni AA ló wá ṣiṣẹ́ lápá bẹ́ẹ̀ Ibi náà A tún ṣiṣẹ́ èyí tó dùn mí ní pé wàhálà lásán para rẹ. tó dùn mí ní pé èmi ò gbẹ náà. Thank you. You see your explanation, your analysis. See, your analysis is too complicated for us to understand. Break it down. Break it down. Abiodun ló kọ mi Olusegun Ogunbayi. Abiodun Olusegun Ogunbayi. Họ́ọ̀lẹ̀ tó ti wá. Ọ̀yọ́ mo ti wá. Ẹ ti kọ́kọ́ wá ní hó. Ẹ tún wá ní hó. Ọ̀yọ́ kò ní. Ọ̀ṣun. Ọ̀kan hó ni mo sọ pé ẹ ti wá. Ògùn. Èmi sọ ma pé ó lẹ. Ògbómọ̀ṣọ́ nìyẹn. So A tó wá persecute. No. You see. Èmi ò pé no. Ṣé àwọn kẹ́ sọ lẹ́ẹ̀kan? Wọ́n kéré ń gbà náà. Ìtẹ̀tẹ̀ ẹ̀ bá mọ̀ ẹ mọ̀ sọ. Ẹ tún lọ́dọ̀ ẹ̀ nígbà tẹ dọ́dọ̀ ẹ̀ ṣe gẹ́tẹ̀ A ló tó ṣiṣẹ́ against yín. But at the end of the day. Mekailu nù. Ṣé àgbẹ̀ bàbá yìí sọ̀rọ̀? Ó ní some are born as a great person. Only some they have greatness entrusted upon them. Some ascribed greatness. Yeah, okay, to ascribe one. But at the end of AO, wọ́n padà wá sórí ìtẹ́ bàbá wọn. It's alright. Àwa ń kí bàbá lẹ́ẹ̀kan sí àwa tuntun wọn kí o. Lára àwọn tí wọ́n wá ní ká bá wọn kí Olúbàdàn lẹ́bàdàn ní olóyè Sunday Ìgbòho. Wọ́n ní àwọn náà ń kí Olúbàdàn o wípé wọ́n kú ayẹyẹ ìgbadé. Adé ọ̀pẹ lórí o, bàtà ọ̀pẹ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba yóò jẹ́ kó pẹ́ o. A sì jọ ṣe náà ní láṣẹ Ọlọ́run kódà ìrìn tí a gbogbo tá a ṣe náà a jọ ṣe ni ọ̀rọ̀ ìpá àwọn gan pè wọlé pé àwọn fẹ́ kí Olúbàdàn tí kọ́ọ̀lù yẹn bá ti wọlé wọ́n ti wà ń bẹ̀ tọ́ bá ń kíbọ̀ a sọ pé ẹ̀yin náà lè ṣe bẹ́ẹ̀ ibikíbi tẹ́ ẹ bá wà lágbàáyé. Hello sir. Kíní yìí bá ń ṣe kíní yìí kò tí jáde. Hello sir. Hello ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ bàbá o. Ta ló ń bá wa sọ̀rọ̀ yìí sà? Orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo yẹn mọ̀ Sunday Igboho. Olóyè Sunday Adéyẹmọ Sunday Igboho sà. Ẹ gbọ́ sà ẹ gbé tó sà. Yes sà. Ọlọ́run ìjọba àjẹ fún yín lẹ́sẹ̀ yín níjọ́ náà. Àmín. Ayé ti nífẹ̀ẹ́ yín wọ̀n ní padà lẹ́yìn o. Àmín. Gbogbo ibi tẹ́ fẹ́ dé lọ Ọlọ́run bá gbé yín dé rọrùn. Àmín sà. Ọlọ́run wọlá dáadáa tẹ̀ ń ṣe fọmọdé tẹ̀ ń ṣe fágbà. Àmín sà. Ẹ ṣé mo dúpẹ́ sà. Yes sà. Ẹ fẹ́ kí bàbá. Bẹ́ẹ̀ ni o. Ó yá Mo kí ẹ fẹ́ máa yí kí wọn ẹ fẹ́ máa yí kí wọn àti gbogbo àwọn ọmọ Ìbàdàn kí wọ́n gbọ́. Mo fi àsìkò yìí tẹ́ fún mi yìí mo fi kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ pátápátá kú oríire tí bàbá wa Sẹ́ńtọ̀ Rasheed Adéwọ̀lú agbórí ọ̀tẹ̀jọ́yè ọba tuntun Olúbàdàn ti ìlú Ìbàdàn tí Ọlọ́run ní kó rí bẹ́ẹ̀ mo kí gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ àtọmọ Ìbàdàn papọ̀ mo kí wa kú oríire o Ọlọ́run bá tó lọ́jọ́ èní yóò jẹ́ kí a rí bàbá pẹ́ yóò jẹ́ ká jàǹfààní wọn pẹ́pẹ́pẹ́ láṣẹ Ọlọ́run. Àmín. Wọn ò ní kú fún bàbá yìí. Àmín. Bàbá mi Rasheed Adéwọ̀lú Ládọjà wọn ó gùn lẹ́mìí. Àmín. Wọn ó gùn lẹ́mìí wọn ó gùn lé gbogbo àwa náà ta nífẹ̀ẹ́ wọn lọ́kùnrin lóbìnrin ara ó tú àsìkò wọn yóò tù wá lára gan gidi ni. Àmín. Gbogbo ìbéèrè wa lọ́dọ̀ Ọlọ́run nípínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn Ọlọ́run ọba tó lọ́jọ́ èní yóò wù ọlá wípé ó gba èròǹgbà bàbá mi Adéwọ̀lú èròǹgbà wọn pé màá dolú Ìbàdàn Ọlọ́run sì gbà bẹ́ẹ̀ yóò wá jẹ́ kí ìlú Ìbàdàn ó tù wá lára gan lásìkò yìí. Àmín. Aboyún ilé amọ̀ bíwẹ́rẹ́ àgàn àtọwọ́ bọ̀sùn gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè lọ́dọ̀ Ọlọ́run bá yóò bá wa ṣe dáadáa fún yín. Àmín. Ọlọ́run bá tó lọ́jọ́ èní kò ní jẹ́ kí aya bàbá wọn kú àwọn ọmọ wọn ní kú àwa náà ò ní kú àjọ lájọṣe pẹ́pẹ́. Mo kí bàbá mi Rasheed Adéwọ̀lú Ládọjà lẹ́ẹ̀kan sí kú oríire ti ọba tuntun ọlọ́njẹ́ mi ogun. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣètò náà iléeṣẹ́ yìí ò ní jóná Alhaji Oríyọmí ẹ̀gùn lẹ́mìí ẹ̀ dàgbà gbogbo èròǹgbà yín lọ́dọ̀ Ọlọ́run tí ayé fi ń kàn yín pé ọyẹ yín yẹn Ọlọ́run bá ń ṣe fún yín ní rọrùn. Àmín. Ẹ ṣé púpọ̀ sà. Mo dúpẹ́ gan ẹ kú ètò. Ọ̀rọ̀ wo gbogbo nǹkan náà kọ́ lẹ́ẹ̀mọ̀ understand èyí tẹ́ bá understand ẹ̀ underline ẹ̀. àti pé life ìfẹ́ mi kò sẹ́ńtì ò pass through challenges láti débi tó lọ. For you to be what you want to be today you have to pass through challenges. I'm telling you. Challenges are the breakfast of the champion. Only challenges. But ẹ sọ ọ̀rọ̀ yẹn. It takes a lion heart to take a lion share. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni.
It's true. It's true. So you get it. It takes a lion heart to take a lion share. So I agree. I agree with you. Everyone in life, when about to do fun. Èyàn ọ̀rọ̀ adégun. Tó bá ṣe pé gold lèyàn bá ń lé níwájú, èyàn àgbà furnace kọjá. I've got to go to Magbanu no kọjá. So understand? Even most of these persecutions. Onímọ̀ léyàn láti dé glory. Glory. Ṣùgbọ́n persecution kankan wà in life. Tó pé sometimes you don't expect it. Sometimes you are taking a gas. Majority of the persecution go in the man. No. There's some you don't expect where it comes from. Eléyìí tó dùn jù persecution ni pé etí ọ̀rẹ́ yín bá ṣe sí. Oni odun jù. Ẹ dìde ẹ jókòó jò ní. Bàbá ló sọ bàbá Ọbásanjọ́ wọ́n ní kan ọba ó dìde ni. Kí bá ní rírú ẹ̀ mọ́. A lè rí. Bàbá tẹ̀ bá mọ right yín. Kò sí bí mo ṣe ní tẹ̀yàn mọ́lẹ̀. Ẹ̀yin ní kẹ́ lọ understand the right yín. As long as if you don't understand your right, don't expect me to define your right for you. Sharitan and the country they can't joke on here. They were not in government. They are out of government. You mean he's not in government? He wasn't in government. He has left. He has left government. Wọ́n sì lè sọ náà. Farabalẹ̀ my friend, you are talking to àwọn ọbalayé. Gómìnà àti àwọn tó ṣe náà lè mọ. That's ìjọjọ́ ọmọ Yorùbá. With power náà lè wúwà bẹ́yẹn. Farabalẹ̀ let's talk about tí bá jẹ́ ọmọdé tí. Constitutionally agbára wo ni. Constitutional agbára wo ni. Past president lóní lórí ọba. If you don't understand your right, ẹ má expect a divine fún yín. Okay. Ẹgbẹ́ àwọn ní support wọn pé what it is right. No, it just say àmọ̀ kó rọ́ǹgì. Ṣùgbọ́n mi ni kí n wọ́n. Constitutionally wọ́n ní agbára ẹ̀. Wọ́n kàn fún ní former president ni. Former àwọn ní káwọn ọbalayé dìde ká jókòó. Bàbá ṣé Olúbàdàn wà dìde yóò jókòó. No wọn ó lójú àwọn bàtà sọ fún àwọn ọmọ ọba àgùn kankan lẹ́yìn máa ń sọ fún Olúbàdàn dìde kó jókòó. Sẹ́ni tí wọ́n lè dojú ẹ̀ kọ́ as long as you don't understand your right. Anyway gbàjẹ́ mi ìjẹ́ni. Ẹ ní sọ fún Ṣàngó lọ́dọ̀ mi máa ń gbé kó dìde ọlọ́ba àgùn sọ bàbá ẹ̀ ní sọ bẹ́ẹ̀ láìláì. Gbogbo ọjọ́ bí Ọ̀yọ́ Ṣàngó lọ́yọ́ wà Ọ̀yọ́ Ṣàngó wà. Ọ̀nà méjì wọn ti bọ̀ ẹ́ kú ọ̀lọ́yọ̀. Ètò àpamọ́dọ̀ yẹn in remembrance of ibi tó ti wálẹ̀ ń bọ̀. Èmi ò mọ̀ fún yẹn. Ẹ ní ìdánwò. Ẹ já lọ kí Fubara. Kí ló ń sún ọpọ́n ìrẹsì jọ̀lọ́ọ̀fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sè é pẹ̀lú kóró náà fún adùn tó kà màmá yẹn ni? Tàbí tẹ́ ẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀. Ó ní láti jẹ́ méjèèjì. Ṣé jollof rice rẹ pẹ̀lú adùn kóró náà kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọ̀pọ̀ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa. Little body, big moves. Little brain, big learning. Your little child is eager to do big things. Every sachet of Cerelac Junior comes with the nutrition they need, natural grains, protein, and iron to support their physical growth, learning, and development. So you can fully enjoy your little one's big moments of growth. ǹjẹ́ ìwọ ń gbèrò tàbí onífẹ̀ẹ́ sí láti làmìlaka nídìí iṣẹ́ ká tọ́jú ẹni Netfit Care Limited ni wọ́n ṣàgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lọ́jọ́ méjì èyí tó máa wáyé ní His Grace Hotel Ààrẹ Avenue Bódìjà Ìbàdàn lọ́jọ́ kejì àtọjọ́ kẹta oṣù kẹwàá ọdún 2025 láàrin ọjọ́ méjì ó mọ bí a ṣe ń ṣàyẹ̀wò ìlera ní sísẹ̀ntẹ̀lé fúnra rẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ àkọ́kọ́ àti àwọn nǹkan tá a lè fi ṣàtìlẹ́yìn fún ẹ̀mí ó gba ìwé ẹ̀rí gẹ́gẹ́ bí olùkópa èyí tí iléeṣẹ́ kan tó gbà ṣẹ́gun ìjọba lórílẹ̀‐èdè United Kingdom yóò máa fi lé ọ lọ́wọ́ aṣọ t-shirt ìdánilẹ́kọ̀ọ́ lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni àwọn ìwé atọ́nisọ́nà ti wà nílẹ̀ fún gbogbo ẹ̀ka ẹ̀kọ́ tó bá yàn láàyò pẹ̀lú àbójútó àti ìtọ́nisọ́nà láti ṣèrànlọ́wọ́ fún ọ lórí bó ṣe lè ríṣẹ́ lókè òkun ní Netfit Care ìdánilẹ́kọ̀ọ́ wa yóò fún ọ ní ìgboyà àti àwọn ọ̀nà tá a lè gbà ṣiṣẹ́ láwọn ilé ìtọ́jú àti àwọn ẹ̀ka ètò ìlera a ó tún kọ́ yín bẹ́ẹ̀ ṣe lè dojúlówó caregiver pẹ̀lú àwọn èlò àti irinṣẹ́ tí wọ́n ń lò lókè òkun ẹ lè pè wá tàbí kẹ́ WhatsApp lórí aago +234 903 121 4581 láti forúkọsílẹ̀ tàbí kẹ́ kàn sí ìkànnì ayélujára www.medfit.ng Medfit Care Limited kíkọ́ àwọn òṣìṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n lámì ìṣe lẹ́ka ètò ìlera fún ọjọ́ ọ̀la. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ilé-iṣẹ́ Spectral Industry Limited wọ́n ní ká sọ fún yín nípa oúnjẹ òkèlè aṣaralóore táwọn ènìyàn ti ń rà wìtìwìtì báyìí. Oúnjẹ òkèlè ọ̀hún ní àwọn èròjà bíi vitamin nínú, kódà kò sẹ́ni tí ò lè jẹ oúnjẹ ọ̀hún. Gbogbo ẹni tí ètò ìlera rẹ̀ òjò lè jẹ àwọn oúnjẹ kan náà tún lè jẹ oúnjẹ ọ̀wẹ́ yìí láti dí àwọn ibi tó kù díẹ̀ káàtó lágọ̀ọ́ ara wọn. High fiber sorghum soul ni wọ́n pe oúnjẹ ọ̀hún. Oúnjẹ aṣaralóore ni. Láì fàkókò ṣòfò, ẹ lè kàn sí wa ní Radak Store, Ayeye Market, Agbeni, Ìbàdàn. Gbogbo ilé ìtajà ìgbàlódé Just Right, Ìbàdàn. High TA Cooperative Moniya, Ìbàdàn. Bákan náà, ẹ tún lè kàn sí wa ní Firiray Supermarket and Pharmacy. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pè Mr. Túndé sórí nọ́mbà yìí 0903 911 2797 0903 911 2797. High fiber sorghum soul meal, oúnjẹ aṣaralóore.
òórùn dídùn tó peléke kí ló ń ṣe ọ̀rẹ́ mi. èyí ni àṣírí bí mo ṣe ń ṣe àdídùn oúnjẹ fún mọ̀lẹ́bí mi sedap supreme noodles ni o. ìtọ́wò yìí yanrantí kí ló wà nú ẹ̀. adìẹ ló di gidi òun sì ní èlò àṣírí adùn tó kọ yọyọ nínú sedap supreme noodles. bẹ́ẹ̀ ni o noodles aládùn tiwa èyí tá a dàpọ̀ dáradára pẹ̀lú adìẹ ló di gidi ó sì ní eré àdáyébá tí ó jẹ́ kákòókò oúnjẹ jẹ́ ayọ̀ fún ìdílé jẹ́ ojúlówó ọmọ bíbí nàìjíríà. ọmọ nàìjíríà gbọ́ 5 alive pọ́ọ̀pì tí ẹ fẹ́ràn jùlọ ti ní ẹ̀dínwó tí kò fani lápò ya o. bẹ́ẹ̀ni ó yẹ já wa sí. báyìí jẹ́ ìgbádùn ike ńlá 5 alive pọ́ọ̀pì rẹ pẹ̀lú 1,200 naira péré tàbí 500 naira fún 30 cl. ó ta lẹ́nu o. ní báyìí ẹ lè ra 5 alive pọ́ọ̀pì tí ẹ fẹ́ràn jùlọ pẹ̀lú ẹ̀dínwó àti ní iye tí ẹ fẹ́. ọmọ nàìjíríà gbọ́ 5 alive pọ́ọ̀pì tí ẹ fẹ́ràn jùlọ ti ní ẹ̀dínwó tí kò fani lápò ya o. bẹ́ẹ̀ni ó yẹ já wa sí. báyìí jẹ́ ìgbádùn ike ńlá 5 alive pọ́ọ̀pì rẹ pẹ̀lú 1,200 naira péré tàbí 500 naira fún 30 cl. ó ta lẹ́nu o. ní báyìí ẹ lè ra 5 alive pọ́ọ̀pì tí ẹ fẹ́ràn jùlọ pẹ̀lú ẹ̀dínwó àti ní iye tí ẹ fẹ́. In the kitchen game, there are players and then Agba Ballers, MVP, Player of the Year, 10-0, no rival. Become an Agba Baller with a new improved Maggi chicken flavor made with a flavorful formation of onions, celery, turmeric to bring out your top game in the kitchen. Elevate the taste of your everyday dishes with delicious rich chicken flavor. Oh yeah, let's go. New Maggi chicken flavor, my game changer. Start your day and have a good time. Kivo Krima. Where you need to have the break time. Kivo Krima. Happy Papa Garita. Kivo Krima. Kivo Krima. Appreciation. Mo dúpẹ́ oníbùwọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi. gbogbo ìdílé ọmọ agídílójì ń kí ọba rasidi ládọjà kú oríire ọjọ́bí àti gbígba ọ̀pá àṣẹ olúbàdàn ti ilẹ̀ ìbàdàn kábíyèsí o kádé ó pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí ìgbà yín ó tù wá lára o olùkéde gbogbo ọmọ ilé agídílójì ọ̀kan náà ni wá o. oníbùwọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi. Akidibo 88.7 FM. I'm here to say thank you, especially for his intervention. We all knew what was happening in River State, the political tension in River State, and if he had not intervened timely, nobody knows what would have happened in the state. And for me, it was saving the situation. I'm here after the lifting of the suspension to appreciate him and also tell him we're ready to hit the ground running. For the state, I believe that my coming back after the lifting of the suspension is a new and stronger hope for our people, because the government is a government about the people, it's a government that believes in peace. So our working is not just for the people, but also with all the parties, the assembly members, the National Assembly members, elders, everybody this time around are working for the betterment of our dear state. I'm here to say thank you, especially for his intervention. We all knew what was happening in River State, the political tension in River State, and if he had not intervened timely, nobody knows what would have happened in the state. And for me, it was saving this. ẹ já lọ síbẹ̀ káwọn èèyàn wá pé wọlé. tọ́ àlàáfíà àti ìjọba ní River State adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dẹ̀ láìkí ìgbésẹ̀ tí Fubara gbé ó lọ dúpẹ́ lọ́wọ́ Mr. President for timely intervention
kò dẹ̀ sí nǹkan míì tó jẹ́ kan ṣe bẹ́ẹ̀ Ọlọ́run ló mọ situation tí Rivers State bá wà wọn ọpẹ́ tó lọ dùn yìí ó ṣò wípé wọ́n fi ẹ̀mí ìmoore hàn èmi kàn wá tó wá fẹ́ rọ̀ wọ́n kán lọ wo kílípù mẹ́sẹ̀gì Fáyọ̀ṣe kán work on that tí wọ́n bá work on that peace yóò tún jọba dìmọ́ ni lẹ́yìn yẹn ibi tí ó bá yẹ kán gbégbá sí nìkan gbégbá sí ibi ó jẹ́ kán gbé àwò sí kán gbá àwò síbẹ̀ èmi náà kí wọ́n pé tẹ́nà wọn tó kù yìí ọdún méjì tó kù yìí wọ́n fi ara rẹ̀ lò gbogbo tó wà ní Rivers all the riverians. Sherry, I'm speaking any body language. Sometimes you listen more to things that are rather than voice. We listen more to things that are rather than voice. Composure, Babai. Fubara, what a humble. He was forced to take a humble pie. Emioni is an aberration, Bontari is an aberration. He was forced to surrender. I don't know any mistakes there to teach you because he want to apply wisdom where necessary. As a leader, the box stops on your table. But for me, that's why I said, because somebody who has been a former governor would determine your life, would determine your existence. It's something I don't agree. But for now, he's been caged. He's a beautiful bird in a beautiful cage. And bird or yet a beautiful cage is limited in all things. So I pity his condition. But I know he will be wise enough. Let him walk towards second time. But for now, it's a lame duck. The second time, is it without last year? I know. Oh, no, wisdom. For now, for now, it's safe. They can still impeach him at any time because he's not in control of anything. Hello. Hello, sir. Gbogbo ìdílé wa ló kórè Ọlọ́run ní tó lọ yìí láti ìdúgbò. Ẹ̀rí bàbá Ládọjà Ọlọ́run tí bàbá ẹ̀ ní lọ́ọ̀kì ìgbà padà ní àgbègbà pé ẹ̀rí ní ìkàkọ́ àpapọ̀ ọ̀nà tó fẹ́. Àgbọ̀yé dáadáa nẹ́tíwọ́ọ̀kì yẹn ò ṣe dáadáa bí ò ṣe dáadáa yẹn àwọn èèyàn ní gbádùn tẹ̀ sọ. Hello. Hello sir. Yes sir. Alhaji Oríyọmí. Yes sir. Ẹ̀mí dídùn àlàáfíà Ọlọ́run fi ká nínú rẹ̀ o. Àmín. Èròǹgbà tó wá sọ́kàn yín tẹ́ fi gbélé iṣẹ́ rédíò yìí kalẹ̀ tọ́lọ́ ń sì kún yín báyìí ẹ̀mí gígùn ọlá tí ò ní tán láíláí lóyè tọ́lọ́ ń jogún fún ànábì mọ́ Ọlọ́run jọ̀ ń bẹ́ẹ̀ fún ilé agbára lọ́wọ́ Ọlọ́run àdúrà làwọn máa ṣe fún yín àjùmọ̀bí látàkó mu ni kò sí yẹn lọ. Ẹ ṣeun sir. Wọ́n ládùúrà làwọn fẹ́ ṣe fún wa tí wọ́n. Hello. Ẹ káàárọ̀ sir. Ẹ káàárọ̀. Yes sir. Aki Solomon of our generation, Aki Pastor, Aki Ọba Àgùn. Yes sir. Ọlọ́run ọba kò ní kúrò ẹ̀mí yín o. Ẹ máa mọ̀ ọ́ tán o. Nípa ọ̀rọ̀ tí kábíyèsí wa tí tẹ̀wí tẹ́tẹ́ ń sọ àdúpẹ́ fọlọ́run. Bí Ṣàngó bá ń faraba, bí bá ń fa àrùkò ya, kéde bíi ti dínlá. Èmi kò ṣe bíi ti dínlá. Ẹnìkan ní àgùntàn wà lójókòó tó wà tó dìde. Gbàdúgbàdú gbogbo àgbàdo ni ìdí àwọn ọmọ ajẹgbẹ yóò di ọ̀rọ̀ kan tó dìtà ní ìlú kan nígbà táwọn kan kọ yọba àbàdàn lọ́dẹ fi jẹ́ pé wọ́n fẹ́ yẹn fún ọba abẹ ní ọ̀kan fẹ́ sọ wọ́n fẹ́ yẹn fún wọlé ni nígbà táwọn àbàdàn ti pàǹpà jẹ́pọ̀ ọmọ mélòó ló bí tòfin kólú bàdàn lọ́ọ̀ kú ọmọ mélòó ló bí náà wọ́n fẹ́ yẹn fún bàbá wọlé ni ṣé ìbá jẹ́ bẹ́ẹ̀ èyí náà fi lẹ̀ bó ti rí nù Ọlọ́run kò ní jẹ́ lókùkúrú ẹ̀mí o. Mo kí gbogbo ẹ̀yin alára wa jákèjádò gbogbo àgbáláyé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ mi tẹ́ ẹ ti ń wò mí lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́ o etí tẹ́ ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń bá wa wò fọ́nrán wa tẹ́ ẹ ń bá wa subscribe lágbára Ọlọ́run Elédùmarè tẹ́yìn náà bá dáwọ́ yín lé ohun rere ló máa já sí o níbi tá a fi àdàgbà ètò ìsọlẹ̀ sílẹ̀ bó bá tó ṣe ń lọ á tún jẹ́ kí ẹ̀yin èèyàn wa kẹ́ ẹ máa gbọ́ ẹ má gbàgbé ẹ bá wa share fọ́nrán ẹ̀ kó lọ fà kókun nílé kókun àlejò kókun ọkùnrin kókun obìnrin ẹ wo ààrìmọ jù báyìí lọ ṣùgbọ́n àdúrà mi sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa mọ̀ rí o ìpàdé wa bí oyin